kí wa kú dédé àkókò yìí àti wákàtí tí a bára wa yìí. Oore ọ̀fẹ́ ìgbàlà Kristi Jésù kó wà pẹ̀lú lọ́mọdé lágbà wa lọ́kùnrin lóbìnrin, àwọn ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo àwùjọ ọmọ Ọlọ́run káàkiri àgbáyé lórúkọ Jésù Kristi Olúwa wa. Ètò yín tí a bá ń pàdé ní òpin ọ̀sẹ̀ bí eléyìí náà la tó gbé wá. Tòní yóò yàtọ̀ díẹ̀ sí tá à ń gbọ́ tẹ́lẹ̀. A lọ sínú Iṣẹ́ Àpọ́stélì ní 17 ẹsẹ̀ 23. Acts the 7th ventura, Acts chapter 17 verses 23. Apostle Paul ń kọjá lọ nílùú Atẹ́nì lórí pẹpẹ kan tí wọ́n kọ síbẹ̀ wípé sí Ọlọ́run àìmọ̀. Ó ní Ọlọ́run àwọn tí wọ́n ń sìn láìmọ̀ yẹn lòun fi hàn wọ́n sí Ọlọ́run àìmọ̀. Ara ni Olúwa. Jésù lè jẹ́ Olúwa fún èèyàn kó má jẹ́ olùgbàlà fún. Jésù lè jẹ́ Olúwa fún èèyàn kó má jẹ́ olùgbàlà. Tí a bá wo ìwé Málákì orí 1 ẹsẹ̀ 6. Ó ní bàbá ọmọ a máa bọ́lá fún bàbá ẹ̀, bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ fún ọ̀gá rẹ̀. Tí n bá jẹ́ bàbá ọlá mi dà, tí n bá dẹ̀ jẹ́ ọ̀gá ẹrù mi dà ni Olúwa ọmọ ogun wí. Ìyẹn ni pé a lè rí Ọlọ́run gẹ́gẹ́ bí Olúwa wa bẹ́ẹ̀ kọ́ mọ́ di olùgbàlà. Nítorí ọ̀wọ̀ díẹ̀ tá a ní fún ṣùgbọ́n a lè má mọ̀. Ó sì àwa sọ nínú orí 4 rẹ̀ ẹsẹ̀ 1 níbẹ̀. Ó ń sọ nínú ilẹ̀ náà nílẹ̀ Ísírẹ́lì ó ní kò sí ìmọ̀ Ọlọ́run. Ó sì orí 9 ẹsẹ̀ 6. Ó lóun fẹ́ ìran ìmọ̀ Ọlọ́run ju ẹbọ sísun àti ọ̀rá àgbò lọ. Ẹ rí i pé ìmọ̀ Ọlọ́run ló ṣe kókó nínú ọ̀nà tá a wà yìí. A ní ọ̀pọ̀lọpọ̀ ilé àdúrà, a ní ọ̀pọ̀lọpọ̀ ilé tó oríṣiríṣi kan náà ṣe níbẹ̀. Wọ́n ń gbàdúrà ń bò mí ọ̀pọ̀ ìkọjọ́ ìtùtù, ọ̀pọ̀ ìkọjọ́ ẹbọ lórí pé kógun sáàṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kò dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ wa pé ogun lè ṣiṣẹ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ gbé ọ̀rọ̀ iṣẹ́ ìrìnsẹ̀ lọ́wọ́ pàápàá, they don't help the matter. Wọn ò ran iṣẹ́ ìlọ́wọ́ pàápàá. Pípé ká sá dùn olórí pé kógun ó ṣiṣẹ́ fáwọn èèyàn. Ogun dẹ̀ lè ṣiṣẹ́ káyọ̀ má mọ̀ Ọlọ́run. So ìmọ̀ Ọlọ́run gbọ́dọ̀ gbilẹ̀ nínú ayé tá a wà yìí. Ìmọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ lépa rẹ̀ dáadáa. A nílò Jésù nínú gbogbo agbègbè ayé wa. Bẹ́ẹ̀ni kan bá rò pé òun ò nílò rẹ̀ nísinsìnyí, bóyá yóò tún wá dá sí lójú tó bá yá wípé ó nílò rẹ̀ lẹ́yìn tá a wà yìí àtìlẹ́yìn ayé yìí. John orí 3 ẹsẹ̀ 16 ó ní tọ́lọ́run Ọlọ́run fẹ́ràn tó bẹ́ẹ̀ gẹ́ nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ kan ṣe fún wa. Pẹ́ẹ́nipẹ́ni tó bá gbàgbọ́ kò ní ṣègbé. Oníkó Ọlọ́run òun ọmọ rẹ̀ sáyé láti dá lẹ́jọ́ gbìn láti gbára yé la. Ó wá ní ẹsẹ̀ 18 verse 18. Ó láti dá lẹ́jọ́ náà tí ò bá gbàgbọ́ torí kò gba orúkọ ọmọ bíbí nìkan ṣoṣo gbọ́. Bó wà la ṣe mọ Ọlọ́run? A mọ Ọlọ́run nípa ìran ni. John orí 1 ẹsẹ̀ 13. Àwọn tá a bí tí kìí ṣe nípa ẹ̀jẹ̀ tàbí nípa ara bí ó ṣe nípa ẹ̀mí. A wá rí John orí 4 ẹsẹ̀ 24 náà. Ó ní àwọn tó bá ṣe Ọlọ́run wọn ó sìn lẹ́mìí àti lótìtọ́. Ìyẹn ni pé nípa ìran ni. Tẹ́ bá wo Mátíù orí 16, Mátíù 17, Mátíù 16 láti nígbà tẹ́ ta dẹ́sẹ̀ 17 yẹn. Jésù tó ìbéèrè sáwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Tá lè yẹn fi mí pè. Àwọn kan ní Elijah, àwọn kan ní Jeremiah, àwọn kan ní Hosea, oríṣiríṣi kan ní àpè. Ẹ̀yin gangan tẹ́ wọ́n bá mi gbé tẹ́ ń bá mi rìn. Tá lẹ́yìn gangan pè mí. Apostle Peter ní Ọlọ́run sí lójú nípa ìran. Ìwọ ni Jésù Kristi náà ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Ó ní ẹja tẹranko ló fi léyìn hàn bí ó sì bàbá mi ti mẹ́ lọ́run. Ìyẹn ni pé a lè mọ Jésù nípa tara. Ìdí nìyẹn tó yẹ pé àwọn tó tọ̀ wá wọn ò mọ̀. Iye àwọn tó gbàgbọ́ ló fagbára fún láti dọmọ Ọlọ́run. Àwọn tó tọ̀ wá wọn ò mọ̀ torí pé wọ́n wò pé àwọn tó rí bí àbúrò, àwọn tó rí bí ẹ̀gbọ́n, àwọn tó rí bí ọmọ, àwọn tó rí bí akẹgbẹ́. A lè mọ Jésù nípa tara bí ó ṣe nípa ti ẹ̀mí. Nítorí náà ayé lè jẹ́ alábàápín nínú oore ọ̀fẹ́ iṣẹ́ ìyanu, oore ọ̀fẹ́ iṣẹ́ agbára, kéèyàn lẹ́bùn, kéèyàn ní àwọn tálẹ́ǹtì tí ń dún tó di mímọ̀. Ṣùgbọ́n kó mọ̀ Ọlọ́run. Pé afọ́jú ni ọ́, ojú rẹ̀ ríran, arọ ni ọ́, òdìdé, òkú ni ọ́, wọ́n jí òdìdé. Àtòrí òwèrè ni ọ́, ọgbọ́n wọn mú padà sí ipò tó tọ́. Síbẹ̀ olú mọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ pé òṣìṣẹ́ ní ẹnu ilé Ọlọ́run lónìí, oníwàásù àtòrí ṣiṣẹ́ ní ẹ̀ ń ṣe lágbo ilé ìgbàgbọ́. Ṣùgbọ́n yet wọn ò mọ Ọlọ́run mọ́. Àwọn làwọn tó ń gbé òfin lọ́wọ́ wọn ò mọ òun. Ẹni tó wá gbófin lọ́wọ́ tí ń kọ́ ẹ̀ nísìnyí tí ò mọ ẹni tó ń bẹ nídìí òfin àbẹ́ ẹni tó lòfin bó ló fẹ́ fi kọ́ yẹn. Ẹni tó lòfin ò mọ̀, ẹni tó ń gbófin lọ́wọ́ ò mọ̀ bó ló fẹ́ fi kọ́ àwọn ènìyàn. Bá wo Matthew chapter 23 ẹ wo gbogbo tí Jésù condemn nínú ayé àwọn Farisí àti Sadducí.
ìpè bí wọ́n ti jẹ́ pé wọ́n gbé ìwé òfin lọ́wọ́ tó tọ́ ṣùgbọ́n wọn ò mọ̀ àwọn tẹ́lẹ̀ àwọn nǹkan gangan wọ́n tún sọ ọ́n dọmọ ọ̀run àpáàdé ní ìgbà méjì so nítorí náà a jẹ́ ká yiri iṣẹ́ tá a là ń ṣe ò dáadáa àwọn tá a jọmọ ọlọ́run àwọn tá a jẹ́ ìrànṣẹ́ àwọn tá a là ń lọ church bí àbádẹ tí ì di ọmọ ọlọ́run kí là tó ń dúró ṣe iṣẹ́ Christmas ni ó gbàgbọ́ gbogbo rẹ̀ ń bẹ nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí tá a ní wọ́n bí Jésù sínú ayé bẹ̀rẹ̀ tí wọ́n sì bí sínú ayé wa lẹ́yìn bá a bá sì gbé Christmas tán a là ń ṣe àjínde ṣé ta ló kú fún ọ tó jíǹde fún ọ gbogbo ayé ní observe àwọn olùdé wọ̀nyí pé àjínde Jésù ni ikú rẹ̀ ní àtàjínde rẹ̀ ní ọjọ́ ìbí rẹ̀ ní ṣé àti Jésù sínú ayé rẹ̀ ó kò nígbàgbà gbogbo wa bí ọdún ráìsì ọdún adìẹ ọdún chicken ọdún pínpín ẹ̀bùn ó jù bẹ́ẹ̀ lọ Jésù gangan lẹ̀bùn fún èèyàn tábà tí ì ní gbogbo àwọn activity yìí ò ní ìtumọ̀ kankan tábà tí ì ní Easter àbí páàkì kò ní ìtumọ̀ kankan kí Ọlọ́run kó ran ẹnìkọ̀ọ̀kan wà lọ́wọ́ tó nínú ìwé Lúùkù orí 13 láti ẹsẹ̀ 24 sí 27 Jésù ní ó ní ẹ làkàkà láti wọlé torí pọ̀lọpọ̀lọpọ̀ ni ó máa làkàkà láti wọlé gbàgbọ́ ní ráàyè ọ̀pọ̀lọpọ̀ sọ fún ọgá pé àjọ jẹun àgbọ́jọ́ ní papọ̀ ibi ọ̀nà ló ń kọ́ wa ẹ bá mo fọ́ kàn lọ́jọ́ náà tá a wà ní sinagogu wa jọ́ sọ fún pé wọ́n mọ̀ wọ́n rí torí pé oníṣẹ́ṣẹ́ ni wọ́n tó dáwọn náà mọ̀ ó lóun ò mọ̀ wọ́n tó dáwọn náà mọ̀ sábà pé èyàn lè mọ ẹ jẹ́ ká wà pọ̀lọpọ̀ àwọn tá a pè ní role model lónìí tí à ń sábà wọn báyà náà ṣe Ọlọ́run kan ni báyà àwọn òṣèré kan ni báyà àwọn tí ń ṣe fíìmù ni báyà àwọn ń bọ́ọ̀lù ni ọ̀pọ̀lọpọ̀ ala jẹ́ pé ó kò fáànù kínníkínní mi fáànù kínníkínní ni mi ẹgbẹ́ tiwa nìyẹn ẹgbẹ́ tiwa nìyẹn lágbájá lèmi ń tẹ̀lé lágbájá lèmi ń tẹ̀lé ẹ̀ sì bá pàdé rí nínú geography àti ìwé histoire àbí history a lè kà nípa Ireland ká kà nípa Alimani ká kà nípa oríṣiríṣi ìlú ẹ ká má dé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ń lọ sílé ìsìn lónìí yìí tí wọ́n lọ bá Ọlọ́run pàdé tí wọ́n ò mọ̀ ó wá takoko Sáàmù orí 2:12 ó ní ká fẹnu kò ọmọ lẹ́nu kó má bàa bínú ó takoko ara ní Olúwa àwọn tá a lá mọ̀ a tún gbọ́dọ̀ gbìyànjú láti mọ̀ sí àwọn tí ó sì mọ̀ àkókò tó fún wa láti gbẹ́jìnlẹ̀ ìjìnlẹ̀ tí ń bẹ nínú ìgbàlà tí Kristi mú wá sáyé ó lọ fẹ́ Kristi kó wà pẹ̀lú wa wòlíì Òkìtọ́nù dé lẹ́ntì ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀kọ́ yìí ó tẹ̀síwájú lórí àti gé sí àwọn oríṣiríṣi ìpín kí Ọlọ́run kí ó mú wa ju àkókò tí a wáyé lọ bí a ti ń fojú sọ́nà fún àwọn ẹ̀kọ́ yòókù òwúrọ̀ òwúrọ̀ yóò tó fún wa lórúkọ Jésù.